yí padà ni pé kò yé mi dẹ̀ mọ rísì tí ọ̀rọ̀ fi máa ń rí bẹ́yẹn nígbà míì. Òun náà ni pé àwọn critical thinker. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wọ́n ṣùgbọ́n wọ́n ń gbọ́ orúkọ wọn. In fact èmi kò gbọ́ programu wọn rí. Ẹ̀ẹ̀kan tí bóyá tó léèdì wọn ẹ̀gbọ́n tó ń pè ní Young Daddy yẹn wọ́n pè wá sórí ètò ìrọ̀lọ́gbọ̀n ẹ rántí. Wọ́n dẹ̀ béèrè àdẹ̀jọ́ dára wa lóhùn. Now ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé nǹkan ò lọ déédéé láàrin àwọn àti bàbá Mohbad náà mọ̀. Àwọn èèyàn tó ti wá tó padà gbé ọ̀rọ̀ títí wọn náà ṣé ẹ pé nígbà tí à ń sọ̀tọ̀rọ̀ fún bàbá àwọn wà nínú ẹ tí ó ń sọ̀rọ̀ sáwà tó dẹ̀ di pé ó fa pé wọ́n bà lórúkọ jẹ́ wọ́n dẹ̀ ń bú wa. Ṣùgbọ́n nísìnyí ó láwọn àṣírí kan bẹ tí àwọn critical thinker gbé jáde nípa bàbá pàápàá lórí ọ̀rọ̀ DNA. Èmi ò tí ì rí wò ṣùgbọ́n àwọn tó ń wò wọ́n dáadáa tó wọ social media ó láwọn àṣírí kan bẹ tí wọ́n gbé jáde wípé so ó tún ti wá fa nǹkan tí ṣe ń pé ìgbà táwọn ń sọ̀tọ̀ fún bàbá àwọn critical thinker wà lára àwọn tí ó ń takò sí wa. Bẹ́ẹ̀ ni wọ́n criticize wa. Now wọ́n tún wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó ti ń criticize àwọn náà. Ṣé ẹ pé táwa rí àwọn òbí bàbá ń gbà yẹn àlàyé là ń ṣe. Ọ̀rẹ́ táwa rí àwọn òrí ń gbà yẹn. Bóyá tá a rí àwọn náà ti rí sí. Wá rí ń sìn. Wọ́n wá ní bí wọ́n ṣe ń sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣírí kankan jáde pa bàbá yẹn. Wọ́n ní ṣé wọ́n fẹ́ kí bàbá ó lọ para wọn ni. Wọ́n ní gbèsè táwọn critical thinker ń gbé wọ́n ní tí wọ́n bá ti bàbá bá ṣe mọ́ wọ́n ní bí ìṣèlú ẹ̀ka fi bàbá sílẹ̀ kán máa wò wọ́n ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí wọ́n bá ti jọ sọ lábẹ́nú kò yẹ ká sọ síta. Ṣé a lè sọ pé ọ̀rọ̀ wà bẹ́ẹ̀? Torí àwọn èèyàn believe pé critical thinker bàbá gan ti rìn láì lé wọn pé àwọn tí ó gbé àwọn díjọba ọ̀run rèé. Àwọn èèyàn náà sì ti rí pé bàbá gbogbo ẹ bá ti irú QH radio yẹn àti justice ni wọ́n bẹ̀rẹ̀ fọ kì í fọ́n kí àbí ti tó sọ̀rọ̀ yẹn òun náà ń pè wá láti àwọn ẹ̀pọ̀ tán ń pè wá láti justice nígbà yẹn kò ṣe é mọ̀ pé ìta rí tá a ṣe advice bàbá àwọn ò rí ìgbà táwọn rí tán àwọn sí búlì tiwọn ni. Ṣé a lè sọ pé táwọn critical thinker bá rí kankan tó dàbí àṣírí lọ́wọ́ wọn tí wọ́n dẹ̀ bìlíìfù káwọn sọ jáde fáwọn èèyàn nípa bàbá ẹ má gbàgbé báwọn èèyàn bú BGC wípé kí ló dé tí wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ ìwà tí ò dáa tí bàbá wọn tí wọ́n dẹ̀ kọ̀rẹ́tẹ̀. Ṣé báwọn critical thinker tí ẹ bá ń sọ̀rọ̀ jáde àbí tó ń dáṣìírí jáde nípa bàbá ṣé kò bójúmu lálẹ́ pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá máa sọ pé normal tẹ̀ ni wọ́n ń ṣe ẹ̀jẹ̀ àgbéyẹ̀wò ní ṣókí pé àwọn ará yìí máa dá sí. Ètò tiwa dalẹ̀ yìí kò ní gba too much analysis. Torí ká lè tètè ṣí ojú òpó lẹ̀. Àmọ́ ní tèmi kan fẹ́ sọ náà ni wípé ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ni wípé. Mọ́ni bí àjà ṣó rẹ̀ káàbọ̀ sórí ètò. Ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ni wípé pàtàkì fi ná ìyálé ó ń bẹ lórí àjà fún ìyàwó tó bá ń sọ ọ̀rọ̀ yẹn tí àwọn èèyàn ò bá mọ mí ni ẹ̀. Tí àwọn èèyàn ò bá mọ mí ni ẹ̀ mímí ẹ̀ ló fojú hàn yìí. Nítorí nígbà tí àwa rí nǹkan nígbà yẹn tá a sọ̀rọ̀ a sọ fún wọn wípé kì í ṣe pé bóyá à ń bá bàbá lórúkọ jẹ́ àbí a fẹ́ try láti máa kọ́ bàbá ní nǹkan tó yẹ kó ṣe tàbí ta fẹ́ máa control bàbá torí báwọn ẹlòmíì ṣe rí nìyẹn ojú táwọn ẹlòmíì fi rí nìyẹn pé kí lẹ ṣe téèyàn kan ò ṣe rí. Àwọn òde kó wá sọ̀rọ̀ síbi tá a ṣe rí. Bàbá. Ṣé ẹgbẹ́ kò síjọ́ tàbí sọ̀rọ̀ táwa ní torí bá a ṣe nǹkan báyìí fún yín ṣé wọ́n gbọ́ lẹ́nu mi rí? Wọn kò gbọ́. Lẹ́yìn ní bàbá ẹ ti ṣe mistake. Ẹ mọ̀ gbà báyìí o. Ẹ wọ́n ṣe báyìí o. Tí ẹ bá ṣe báyìí ihun táwa ń rí lọ́jọ́ iwájú ó máa affect gbogbo kìíní yìí ó máa jẹ́ kó sún àwọn èèyàn another state. Àsọjí ọba fi hàn dé ní pé bí ìgbà tó ń padà fi nǹkan sẹ́nu sọ̀rọ̀ ni ọjọ́ iwájú yẹn ló wá dé yìí. Aláàjì èèyàn ni
QH radio family kì í ṣe pé bóyá kí ni ò bọ́t nínú wọn kí n máa wò yín kí ó jẹ́ pé mi ò jẹ́ ìkan lára òṣìṣẹ́ ó jẹ́ pé mò ń wò yín from afar ẹ mọ̀ pé ẹ mọ̀ kan sára máa kọ sára torí lábẹ́ bó ti wù kó mọ aláàjì lábẹ́ bó ti wù kó mọ àwọn conversation kan gbọ́n máa wà tó jẹ́ wípé mo mọ̀ pé kì í ṣe gbogbo ẹ̀ lẹ sọ fáwa jẹ́ láàrin ẹ̀yin àti bàbá. àgàgà tó bá tiẹ̀ sí di pé ẹ gbọ́dọ̀ sọ ilé ìjáde ẹ wá sí kọ́rọ́ blessing ó sọ fún yín pé èmi ò mọ̀ pé bàbá ti deny lórí social media pé blessing o kò sí níbi ojú aṣọ èmi ò lè gbé báyìí bí ìkókó social media èmi ò mọ̀ pé àwọn tí bá wọn ti tó ti deny bóyá mo lè má sọ ọ̀tún pé mi ò mọ̀ pé wọ́n ti deny pé blessing kọ́ tó ṣe wá sọ fún mi yẹn God so good ọlọ́run ló ní ká má sọ fún mi pé ẹ má sọ fún yín torí tẹ́lẹ̀ àti wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí àdéhùn kan tí wọ́n bá ti ní ọ̀rọ̀ yìí kí n má sọ mí ní sọ èmi ti pé kájọ wọn máa sọ̀rọ̀ kí wọ́n máa rìkọ́dù wọn kí wọ́n torí kí tó lè bá a dùn kí wọ́n máa plé ẹ̀ lùkùn ká bá ti ní ká bá sùn lè ṣe àìmọ̀ nǹkan tó ní bí nǹkan tẹ̀ sọ ìbí gan àti pé bí àmì ìsọfẹ́ yìí gan nígbà tó jẹ́ pé tí wọ́n sọ ni pé kí n má sọ. òun ni mo yẹ sọ pé a ní sùúrù gan nínú orí agodo yìí torí nígbà tó ń ṣẹlẹ̀ mo dẹ̀ fẹ́ kí mo fẹ́ fi opportunity tún kí àwọn ọ̀yà wa àwọn ẹ̀gbọ́n mi kí n lò bẹ́ẹ̀ àwọn bàbá wa tó jẹ́ wípé wọ́n wà nínú ẹbí. Mr. Kola Olóṣìṣẹ́ ẹ̀ka ó dẹ̀ jẹ́ wípé nígbà tí wọ́n fi ń bú gbogbo QH radio family. Mr. Adéwùmí láti Amẹ́ríkà ẹ̀ka wọ̀. bó ṣe ń dùn wọ́n lọ́kàn tó ń dùn ẹlòmíì lọ́kàn tó bí kí àwa náà ṣètò kábẹ̀sì ní bú wọn. but ẹ bá ti jẹ́ kọ́ mọ̀ wípé bẹ́ẹ̀ kọ́ báyìí ni ẹ jẹ́ ká ṣe báyìí ẹ má tiẹ̀ wó lọ bẹ̀ wọ́n á gbà sí yín lẹ́nu wọ́n á dẹ̀ gbọ́. ṣé ó wá yẹ wá lérè àbí ò yẹ wá? ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ṣẹ́rí ẹ imagine pé irú àwọn critical thinker yẹn tàbí àwọn platform míì ni bàbá ṣe irú nǹkan tí wọ́n ṣe fún wa yìí ni wọ́n ṣe fún ẹlòmíì kan ti lọ arrest bàbá Alhaji kì í ṣe kí bàbá ò ṣe nǹkan tí bá ṣẹ́rí èmi sì ń sọ bàbá ò ṣe nǹkan tí kò dáa fún wa o wọ́n kàn fi true character wọn hàn fún wa ni kí ni pé a sọ pé bí wọ́n ṣàìdá bàbá ò ṣàìdá àmọ́ tí ẹ bá fẹ́ kí nǹkan lọ bó ṣe yẹ kó lọ ẹ jẹ́ ká ṣe báyìí a máa ń fọwọ́ wẹ gbọ́kọ́wọ́ lè mọ́ ni a máa ń fi ọwọ́ wẹ ọwọ́ báyìí kí ọwọ́ lè mọ́ Yorùbá tó dẹ̀ ní àjòjì ọwọ́ kan kò gbé ẹrù dórí ṣẹ́rí problem tá a fèsì òun là ní Nàìjíríà torí ẹnu wa ò kò ẹ bá sọ̀rọ̀ báyìí bí báyìí kátó fọ̀ ọ̀tọ̀ ní nǹkan tó tún máa ṣe ń bò mí meanwhile cause kan náà dẹ̀ ni gbogbo abẹ́ fight fún àmọ́ àwọn kan ń jà in the wrong way àwọn kan ń jà in the right way àwọn tó wá jà ní in the wrong way yẹn wọ́n borí àwọn tí wọ́n ń jà in the right way torí àwọn pọ̀. òun la dé sọ pé politician no take wa serious wọ́n dẹ̀ lè take wa serious because ẹnu wá oko òun ní problem tó wà lẹ́yìn sí ok nígbà táwa ti wá fàsẹ́yìn ò bọ̀ nígbà tá a ti wá draw àwọn attention díẹ̀díẹ̀ kúrò àwọn ilé ìgbà àwa gangan ni anti-justice. èmi gan rí nǹkan ẹ wá sọ fún wa way forward dà láti jọ́tọ̀ tí wá kúrò lórí tí gbogbo kìíní ti ṣẹlẹ̀. ẹ mọ oníkálukú òkè. ẹ wá nígbà wọn ń ràbà lójú kan ìgbà kan làwọn olórí ẹbí làwọn náà sọ pé ẹ mọ̀ bọ̀ bàbá ẹ mọ̀ mọ̀ mọ́ra títí. ẹ tó ní kọ́ bọ̀ bàbá ọ̀gbẹ́ àtúkọ̀ padà àtàkì ńgbà bàbá kí àtàkì wọn. which is àwọn tó ṣẹlẹ̀ inú fíìmù ni mo. Ọlọ́run wá ṣe Ọlọ́run fi sùúrù yẹn rọ̀ àwa lọ́rùn. sùúrù yẹn làwa ń jẹ́ ń sìn. àlàyé lásán làwọn
dẹ̀ ṣe. làwọn dẹ̀ ṣe. bàbá ẹ ti ń kúrò lójú ọ̀nà o. ẹ ti ń kúrò lójú ọ̀nà o. because at the end of the day in tí wọ́n ṣe fún wa bàbá ni ó nípa ṣe fún wa bí yorùbá wọ́n ṣe 95%, wọ́n ṣe bí 50% ẹ̀ fún àwọn táwọn ò fi lè gbà. bí n tẹ́ sọ kò lè dùn àwa. kò lè dùn àwa. kò dùn wá. because àwa wò pé ẹ jẹ́ ká correct yín torí so many things ti ṣẹlẹ̀ àti pẹ́ jù lórí ọ̀rọ̀ yìí ká lè tètè rí justice kí nǹkan lè lọ bó ṣe yẹ kó lọ. bàbá ẹ má ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí. wọ́n náà fẹ́ máa control bàbá wọ́n ní kí ni tá a ṣe rí kíni kan and so what. wọ́n á rò pé kí la bá lọ gbábọ̀ tó fi dé. so definitely bàbá ó lẹ́jọ́ tí bàbá rò fún wọn nìyẹn then àwọn náà dẹ̀ ṣe kí ni a dẹ̀ ń wò wọ́n ràn. the same thing táwa rí. the same thing táwa wá rí ẹ̀yin náà wá rí irú ẹ̀ ń sìn. kò dẹ̀ ṣe critical thinker nìkan o gbogbo àwọn èèyàn bó kìí ṣe wà ń bẹ̀ fún kí wọ́n rẹ̀ tètè. àtàwọn míì wọ́n wá ṣe ẹ̀yin náà wá rí irú ẹ̀ ẹ̀yin wá bìlíìfù pé secret wọn ló yẹ kẹ́ mọ̀ wọ́n ṣe mistake kò yẹ kó lọ bẹ́ẹ̀. lọ́dọ̀ àṣewọ́ṣẹ́ wọn máa ń sọ àwọn ọgbọ̀n wọn láṣìírí ni. ṣe rí a ní òun lè ṣe máa ń bọ̀ ẹ̀gẹ́ tó ń sọ ọ̀rọ̀ yíyé mi àlá. ṣé tó bá ti rí a nínú gbé ọ̀rọ̀ sí jura wa lọ alájì a ní inú bí ọ̀rọ̀ sí ju ara ọ̀rọ̀ dẹ̀ máa ń dùn wá ju ara wa lọ. bẹ́ẹ̀ni lọ́ọ̀yà wa sáàni wa ní orí ní inú ilé agodo nínú ẹbí aláyọ̀ yìí Mrs. Abraham lọ ẹ mọ iye ìgbà tí wọ́n fi sunkún ṣé mo pé àwọn kọ́kọ́ ń bà alájì àwọn ọmọ yẹn sọ fún yín pé ẹ kú iṣẹ́ o ojú mọ̀mọ́ kan ti dá báyìí. òun ni mo fi sọ fún yín pé ẹ kú iṣẹ́ o ẹ mú ìgbà tí ìyá ìgbọ́n máa bẹ́ẹ̀ ṣe wà ẹ mú mo sọ pé wọn kì í sùn gbà mí. ìgbà tí wọ́n àti ẹkún wọn sọ pé ojú mi sábà mi lọ. kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì because ibi tó yẹ ká máa fáìtì fún rè but ẹ wá tó wà wò ẹni tí ó ní tààrà tí tààrà wà lára wọn tó bá sórí ètò tó bílíìfù pé àwọn ìfẹ́ káàtì ẹ̀ dójú gbogbo ẹ̀rú bọ̀dà láti tẹ́ bá ti lè sọ wípé mọ́mì ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ìyá lè máa calm down. Aláàjì kò easy o Aláàjì kò easy rárá láti gbé àwọn kọ́kọ́ wà tó jẹ́ wípé sẹ́rí there was a day tí mo ṣeré kiri lórí TikTok mo jáàmù nù platform kan program wa ló ń gbé tó ń sọ̀rọ̀ àwọn náà analyse èèyàn kan sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé ṣé ọ̀rọ̀ tó ń sọ yẹn ayébọ̀bọ̀ yẹn DJ Babjay yẹn àti Aláàjì yẹn ṣé ọ̀rọ̀ ló ń sọ yẹn kíníkan. bàbá ti mẹ́gbàá wá bá wa ń bì. sẹ́rí èmi náà fẹ́ join mo ní ẹ ti gbọ́dọ̀ join. mo ní kò tàbùkù lè ṣe sẹ́rí ó tàbùkù lè ṣe ẹ̀yin ti gbọ́dọ̀ join. ẹ mọ̀ pé tí ẹ bá lọ join any platform any mistake tí ẹ bá lọ gbọ́ tàbí tẹ́ bá ṣe àbùkù lè ṣe ló máa jẹ́ ẹ lè máa wòran ni. miwa èmi wá fẹ́ ẹ gbọ́dọ̀ join ẹnikẹ́ni. èmi fẹ́ correct wọn fún kankan mo wá realize pé mi ní ìdẹ sáàjì kí n kọ̀ máa gbọ́ nǹkan tó ń sọ kò pé ìṣẹ́jú márùn-ún wọ́n kọ́ aláwo lédi kọ́kọ́ ní òun ní nǹkan kan tó ń fẹ́ sọ wọ́n á gbà láyé wọ́n ní lédi yẹn dẹ̀ ní látàárọ̀ tẹ̀tí sọ̀rọ̀ ẹni pé mo dákẹ́ ẹni mọ̀ pé mi ò kí n dákẹ́ wọ́n ní analysis táwọn people yìí ń bring up tó ń ṣe ẹ jẹ́ ká fi làákàyè mi o ìkànnì wọn náà ló dáhùn wọ́n ní ta ló lè ṣe ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ṣé ó pọ̀ jù ní àbòkéré jù fún ẹni tó ń wá justice ó wá porúkọ ẹni yẹn àti báyìí ìtẹ̀ ń sọ yẹn ṣé òun ló máa jẹ́ ká rí justice ṣé bẹ́ẹ̀ tẹ́yìn sọ yẹn ló máa jẹ́ ká rí ṣé nǹkan tẹ́yìn sọ yẹn lẹ bìlíìfù pé ó yẹ kí àwọn QH kọ́ máa sọ àmọ́ tá a bá farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ń sọ ṣe bìlíìfù pé kò sọ̀rọ̀ nínú nǹkan tí wọ́n ń sọ ṣá. òun tó ń sọ fún wọn bẹ́ẹ̀ yẹn. òun tó ń béèrè lọ́wọ́ wọn tí bá sọ fún yín pé ẹ̀kọ́ náà ibẹ̀ ẹ̀kọ́
silent àwọn tó ń wó yọ̀mùyọ̀mù tó ń jẹ kíní kan orí ẹ̀ silent ibẹ̀ dẹ̀ silent wọ́n dẹ̀ farabalẹ̀ wọ́n máa wá sọ máìndì mi pé n tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn kì í ṣe pé bóyá wọ́n ń sọ̀rọ̀ sí wọn àbọ̀ ń bú bàbá wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ní pé tí wọ́n bá farabalẹ̀ wọ́n máa lùsù kéèsì àti báyìí tẹ̀lé ń sọ yẹn náà ni bàbá ń ṣe bàbá dẹ̀ máa lùsù kéèsì because ọ̀rọ̀ ò lè lọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń rò yẹn kò lè lọ bẹ́ẹ̀. At the end of the day gbogbo wọn wá kọ́ mo kàn rẹ́rìn bíi tí mo wà ní. ẹ gbọ́dọ̀ dá sí i. mo kàn rẹ́rìn. ipò tẹ́ wà lórí ètò. ẹ wá bẹ́ẹ̀ problem the same problem làwọn ilé náà wá ń fèsì sí. èyí tí wọ́n ti ṣe fáwa tẹ́ ẹ fi bú àwa táwa mú mọ́ra ta fojú fò ta wò pé wọ́n ní tí táwa fi ṣe wípé tí ọwọ́ ẹni ò bá tí ì dé kuidà èèyàn ò ní pẹ́ béèrè epo tó pa bàbá ẹni. nísìnyí ẹ̀yin ò lè gbarú ẹ̀. ẹ̀yin ò lè gbarú ẹ̀. ní tí wọ́n fi wò irú kọ́mpútà sọ yìí tó ṣe títí tó ń bú Mọ́remí. ṣùgbọ́n ọ̀rọ̀ ti ṣe fóun náà sìn. tí Èkìtì bá gbámú lórí títì. wọ́n lù wọ́n bẹ̀ pa. òun gan kódà yọ mọ̀ pé Èkìtì àtòǹdó súnmọ́ra wọn. òun ni wọ́n ò lè gbà yẹn. so ọ̀rọ̀ yìí lọ́dọ̀ tèmi ojú tèmi fi rí pé bóyá ọ̀rọ̀ tó wá ń sọ pé bàbá ṣe gbá bàbá ṣàwo gbogbo àwọn ọ̀rọ̀ kan ti sọ ní kọ̀kọ̀ tó wá ń tú jáde ní ìbàbá wọn ń sìn tó jẹ́ pé wọ́n ń tú jáde. kárí pé lọ́dọ̀ láàrin wọn ṣá. lọ́dọ̀ tèmi ó rọ̀ bọ̀ tí wọ́n yẹ máa ṣe mú mọ́ra ni. wọn nílé mú mọ́ra. tí wọ́n bá lè mú mọ́ra. nígbà fàbẹ́rẹ́ gún yẹn. tí wọ́n bá lè mú mọ́ra kó fi justice sílẹ̀. wọ́n di justice bàbá náà fi sílẹ̀. ṣé ẹ̀ pé bá fẹ́ tó méjì àdẹ tí máa ń sọ̀rọ̀ yẹn tí wọ́n pè méjì lọ́rọ̀ tó wà nílẹ̀ nípa bá ti máa ń sọ. bàbá àti justice ló fẹ́ tẹ̀lé ní àbí bàbá. àwọn tó bá tẹ̀lé bàbá etí bàbá bá ṣe máa dùn ẹ̀. ó máa dùn ẹ̀ lọ́rọ̀ bàbá ò ṣe ń dùn àwa. tọ́lá àtẹ̀lé wọn torí justice làwọn. justice làwọn tẹ̀lé. ǹjẹ́ àwọn tó ti tẹ̀lé bàbá rí bíi critical thinker àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pípadà tí wọ́n ní wọ́n padà kékeré ni àṣírí mi tí wọ́n mọ̀ gba bàbá tí wọ́n bá kàn gbé jáde ọjọ́ kan mo gbọ́ tí wọ́n ní wọ́n sọ pé ọ̀rọ̀ DNA tí bàbá ń sọ wọ́n ní wọ́n sáìnì pé gèǹjẹ ni kíní yẹn pé a rí pé kò ní sí nǹkan tó jọ àló. bàbá dáre pé ohun tí wọ́n jẹ́ gbọ́ ohun tí dáadáa o. ohun ọdẹ àkọsọ́dẹ nínú wa ohun ọdẹ báwo wà. ọdẹ kọ́ wọ́n ní mò ń gbọ́ ohun yín mo ní mò ń gbọ́. ọdẹ kọ́ ìgalà ni. yékìtì ọ̀rọ̀ yẹn dẹ̀ wá sí nígbà tẹ́ sọ Yorùbá gidi ó dẹ̀ wá símpù. ọ̀pọ̀ lẹ́tọ̀ rọ́dẹ. kò ṣe bẹ́ẹ̀ ní ọdẹ ti wọlé o. ẹ jẹ́ ká dá sí ọ̀rọ̀ tẹ́ gbé wá jàre. Yes ma. ṣé ẹ rí ọ̀rọ̀ ayé ṣé ayé bọ̀bọ̀ ni àbí díje bàndé ó ti sọ̀rọ̀ ó ní ara rà gbàsígúnra lọ. ó kàn jẹ́ pé tèèyàn bá ní kò ń dídùn Ifá àmọ́ra déègún. tèèyàn bá sọ pé kò ń wo nǹkan tí bàbá burúkú yìí tó ṣe gbogbo àdá pẹ́pẹ́ ya skátàskátà ni. tó jẹ́ pé àtẹ̀nírógbò kọ̀ọ̀kan mọ́ nínú ẹ̀ àti justice o àti DNA kọ̀ọ̀kan kò tẹ̀ wá nílógún nínú rẹ̀. bẹ̀ẹ̀tì oníkíkà alùpùpù ní láti fọwọ́ wọ́nú kárò ti ọmọ àjà fún. bàbá yìí wọ́n lẹ́ni tó bí báwọn yẹn tiẹ̀ sọ̀rọ̀ sí. wọ́n sọ̀rọ̀ sí wọ́n lẹ́ni tó bímọ sínú ọjà òun ló ní kí gbogbo ará ọjà wa máa wò bí òun. òun lọ̀rọ̀ bàbá Mohbad. gbogbo ìwà tí àpàlàbà tí bàbá Mohbad gbé bá ní kò sẹ́nìbọ̀dì tó dùn mọ́ nínú. mo sọ kí ní nǹkan lọ́sẹ̀ tó kọjá mo ló fi dáadáa bẹ̀rẹ̀ mo ló fi rédèdè gbẹ̀yìn ẹ̀. tó bá jẹ́ pé ṣe tí bàbá ẹ tó ṣe yìí ló ṣe é ṣe láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wájà ló. ẹ wò báwo ẹ ṣe rí
tó ń ṣàgbélò kiri nínú ọjà. Ṣé kìí ṣe gbogbo bó ṣe rí ìgbà ẹ láàánú ẹ fi ṣèyàn. ìyẹn ló mú fún àwọn èèyàn tó mú fún àwọn èèyàn nìyẹn. Ó mú fún àwọn èèyàn tó ní àrò ẹ tó kọ́ ìgbà yẹn. Ó ti gbàgbé gbogbo ìgbà yẹn nìṣẹ́ ọwọ́ ẹ ti tẹ̀ ẹ̀kú ó ti tẹ̀ ẹ̀kú ìdà. Tọ́wọ́ ọmọdé ò bá ti tẹ̀ ẹ̀kú ìdà kò ní bèrè ikú tó pa bàbá àti ìyá ẹ̀. Ọwọ́ bàbá Mohbad ti tẹ̀ ẹ̀kú ìdà bá ọwọ́ ẹ ti gbowó. Owó tí í ṣègbéraga lọ́dọ̀ bàbá Mohbad. So agídí ẹ̀ tó ti kó borí ṣáàrí àwọn ẹ̀ báyìí táwọn èèyàn bá ti kọ ọkàn wọn wálé àwọn kírítíkù ti kà é tó bá ti kọ ọkàn wọn wálé wọ́n ti máa gbòòrò kó tó di pé gbogbo ẹ̀ bàjẹ́ jìnnàjìnnà. Ẹ̀bẹ̀ náà láàbẹ̀ wọ́n àwọn kírítíkù ti kà yẹn ẹ̀bẹ̀ lánàá àbẹ̀ wọ́n kọ́ fọwọ́ wọ́nú. Kọ́ fọwọ́ wọ́nú à ń ṣe Ọlọ́run ọba ń dáríjì wá. Tọ́kílẹ̀s àwa ẹlẹ́ran ara ṣèbí àwa kí ó ṣe dùn ní bàbá Mohbad kọ́kọ́ fẹ́ gba ẹ̀nà. Àjẹkására náà síbẹ̀ náà á padà lẹ́yìn ní justice tá a wá fọ́mọ ẹ̀ torí pé kì í ṣe bàbá Mohbad là á ṣiṣẹ́ fún. ok ọmọ yẹn là á wá justice. ẹ ṣe ní pé ká kírítíkù náà má kúrò ní justice. bẹ́ẹ̀ ni. kò ń ṣe pé ká máa bá bàbá ṣe padà. Kọ́ máa bá bàbá ṣe mọ́. Bàbá yẹn ó ti sọrí pé ní tiẹ̀. Wọ́n ní ibi tẹ̀yìn bá lọ lèyàn wò bí òkú ẹ̀yìn mọ́lẹ̀ ẹ má bínú. Ẹ má bínú aláàjì. ọ̀rọ̀ ló bọ̀rọ̀ wá ó dùn yẹn bọ̀ kó sì tà fẹ́ ṣe sí. Ẹ má bínú. Èmi náà mú tó kọ́. Mọ Èkìtì. Bí ni yẹn mo kí gbogbo ilé ẹ̀ bá bínú sí ti ẹjọ́ jàre. Mo kí gbogbo ilé lápapọ̀ mo forúkọ ìyá wa big lolly mama mo fi kí àwa obìnrin mo dẹ̀ fi orúkọ aláàjì mo fi kí gbogbo ẹ̀yin ọkùnrin. Ẹ má bínú mọ́ mo fi díje orúkọ díje birthday mo fi kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọkùnrin tẹ̀ wá bẹ̀ ẹ má bínú. Ọ̀rọ̀ bàbá yìí Ọlọ́run ṣe bá kan lára èèyàn ìgbàre nígbà tí èèyàn ti bá rọ̀gbọ̀ láti gbọ́ ọdún village ọ̀rọ̀ nílẹ̀ bàbá yìí tó wá dogun gbogbo ẹ̀ tó bá gbogbo ilé wọ́n dàrú. tó bá gbogbo ẹ̀ tó dàrú. Àdèmọ̀ ìgbà tó ti ní báyìí òkú tá bá ti wọ àkáǹtì ẹ̀ gan báyìí bóyá náà ti lè rí $100 billion láàkáǹtì ẹ̀ o. Ṣé ó ti lè ní $100 billion láàkáǹtì ní ọdún? ìdí ìbá tó wá fi àbò sí kójọ ọkọ̀ tó ń pẹ́ lọ́wọ́. Àbí ó máa túká ni ó máa túká ni lọ́gá ló máa túká. Bájẹ̀ tó sọ pé tó bá jẹ́ pé ó jẹ́ kárí justice fọ́mọ ẹ̀ báyìí inú ọmọ ẹ̀ á dùn sí bẹ́ẹ̀ tí ò bá ti jẹ́ kárí justice àtẹlẹ tó kó jọ ní ìlàgùn Mohbad àti ilé tí gbogbo àwọn èèyàn dáhùn sí àtẹkùn ló máa fẹ́ lọ lọ́wọ́ àtẹkùn torí ọ̀nà ìbúra ló gbà lówó yẹn nǹkan táwọn èèyàn tẹ̀ ní kó lówó sí kò lówó yẹn síbẹ̀ lọ́ọ̀yà bóyá òun àṣẹ ìṣe bàbá gbọ́n ni ò jẹ́ kí lọ́ọ̀yà òun ni ò jẹ́ kó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe òun ló mú lọ́ọ̀yà yẹn lọ́wọ́ dání ní bàbá ẹ̀ nǹkan tó ṣe tó ti mú àwọn Yomi Fabiyi tó tún ti mú àwọn kíríptìkù ti kàbá ẹ̀ tó tún mú wọn lọ́wọ́ dání òun ló mú bàbá yẹn lọ́wọ́ dání tí òjò ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Kódà tó jẹ́ pé tá bá dé sọ̀rọ̀ lọ síbi àwọn tó wà nílé kankan lọ kó wọn ṣe ni bàbá máa ń jàdà. Wọ́n sọ̀rọ̀ nípa CCTV ó dàdà. Wọ́n sọ̀rọ̀ nípa 3 seconds fídíò ó dàdà. Tó wo kíní Mohbad tọ́níkà lọ ṣe tí ẹ fún kọ́ forensic tọ́níkà lọ ṣe bàbá yóò bẹ́nu lọ́bẹ̀. Òótọ́ bá ti kí ló wá jẹ́ pé gbogbo sí kankan. Gbogbo bí táṣìírí bá ti lè jáde bàbá máa ń takò ẹ̀. Àbí àdẹ̀bọ̀ ti ta pẹrẹpẹtẹ adíta ló sọ pé àwọn òwá justice fún mi. A ní kí ni òun wá wá o. Ìránṣẹ́ bẹ́ẹ̀ ni. Kí ni òun wá o. Ìránṣẹ́ sàtánì tó gbọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Kápẹ́ntà ni mí kí ló sọ kí ló kápẹ́ntà ló tà. Àtàmọye ìránṣẹ́ Ọlọ́run tó máa gbóná látàyé lọ sọ́run.
tó jẹ́ pé ilé ayé ilẹ̀ sí wọn mọ tẹ̀sí wọn tẹ̀ dé tí òfurufú. ọlọ́gbọ́n ti sọ ní kì í ṣe gbogbo àwọn tí pè mí ní olúwa ni yóò wọlé síjọba bàbá mi. kó máa káṣọ ká kọ́rùn bí kó máa kó wáìtì ká kọ́rùn kí wáìtì tó jẹ́ pé ọ̀run kan ti bẹ́ tọ́ sí fún. ẹwọ ọjọ́ tá a dé pàkíyèsí ẹ̀ nìṣẹ́ pé kó jáde síta pé kó wá bẹ̀rẹ̀ ó ká gidi borí ni ó ká gidi borí. bàbá òsì àwọn fámìlì rán àwọn fámìlì òfò. ẹ wọ ẹ máa ń bèbò gbọdọrí ẹ jẹ́ ká pàrọwà táwọn ń bẹ̀rù ká pàrọwà sí wọn kan máa bínú. ká lè fọwọ́sowọ́ papọ̀ lórí justice ọmọ ẹ ṣe ó dàárọ̀. Àló ẹ̀lú àlàjì ẹ̀kálẹ̀. Ẹ̀kálẹ̀ àlàjì. Ẹ máa gbà sàárọ̀. Àwa nìyẹn o. Ẹlẹ́gbàgbà ẹ̀jọ̀ èló ni wọ́n ta gómẹ̀gì sí náà. Àlàjì èmi ti dúró gbogbo ìpàdé sí ìjọba àwọn. Ó sì rú sókè. Ọ̀pọ̀ ẹ̀rọ ó sì máa rú. Ó máa ní. Ẹ̀yin kò sún ọ̀bùn yóò rú mọ́. Àfikún mama. Àlàjì wà tí mo ti kú láì ní. Ẹ káwọn sórí ètò. Ẹ sá. Àwa nìyẹn o, mo kí gbogbo ilé o, mo kí àwọn ìyá wa o. Mo kó everybody papọ̀ lálẹ́ yìí ni Aláàjì mi fẹ́ take much time. So ẹ jọ gbogbo ìyá wa, ẹ̀yin bàbá wa, everybody. Mo kí everybody láti orí àwọn tó dàgbà dé lórí. Lórí àwọn tá a kéré jù. Àkú alẹ́, àkàárọ̀, àkúrọ̀lẹ́. Àkàsọ̀ fún àdúgbò wa ẹ̀rọ. Sẹ́rí ní àwọn ìgbà wa lálẹ́ Aláàjì. Ẹ sọ pé àyíkòtò yìí ti sá. Wọ́n tún kí mi, àyíkòtò tún kí mi. Àjọ ẹ̀yin wọ́n kọ́ kí. Ẹ̀yin wọ́n kọ́ lójú àlá. Kí wọ́n á sí báyìí tó tó wà lóhùn. Aláàjì ló ti bẹ́ẹ̀ mọ̀ yìí. Ayé kò tán. Èmi ni ọ̀tẹlẹ̀ mú yẹ kí wọ́n jíire di olóye yín tuntun. Àwọn nìyẹn. Àwa nìyẹn o. Ẹ jẹ́ àlọ́ lórí ètò. Ẹ ní ètò tó ń gbọ́ wá lálẹ́ ìbákan méjì ni. Ṣé rí àwọn kírísítì ti àti àwọn tó kúrò? Kì í ṣe pé wọ́n kúrò pátápátá. One step aside ni. In the sense that pé kì í ṣe pé bóyá wọ́n fi justice sílẹ̀ o. Àwọn náà fẹ́ mọ ikú tó pa Mohbad. Ọ̀nà tó ń gbègbà ni bàbá ò fara mọ́. So wọ́n ò dẹ̀ lè ṣe àgàbàgebè. Ló fi ní àwọn yẹra. So tó bá ní reality tó bá help justice, wọ́n sì lè provide wọ́n sì lè fight fún. Òkèkè tó wá wà nù sáàpù yẹn kó máa tọ́ra wọn yẹn, àwọn làwọn fi yẹ bá. So according to nǹkan tí Job Daddy sọ, òun nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ṣe rí Mohbad, wọ́n ní ṣé tactics ni kí n gbé àbí mi ò mọ pé ilé put ọ̀rọ̀ yẹn. Tí wọ́n bá ti lo àwọn ọkọ̀ tán, wọ́n tún wá gbé gúúpù méjì fún. Láti máa rí àwọn ẹni gẹ́gẹ́ bí aláìka. Náà wọ́n tún fọ́ọ̀mù àwọn alágùn báyìí nìsín. Ṣé o dápẹ́ ìjẹ́ fún ẹ̀wà bí nǹkan? Lẹ́yìn kan, jẹ́ fún ẹ̀wà kan, lẹ́yìn tí kírísítì ti kàwọn bọ́ọ̀lù yẹn bá, àwọn kan tuntun wà again, lẹ́yìn kan ló ń gbọ́ wájú. Fún àwọn yẹn báyìí nìsín. Èké. So, gbogbo nǹkan tó bá ń bá di ṣe, ó ń tẹ àwọn lọ́rùn. Wọ́n dẹ̀ ń go against anybody tó bá ń tọ́ láti kú ọba ẹ̀bùn tó bá láti kọ́ ọba tó wọ́dà. Wọ́n rí àwọn ọmọdé gẹ́gẹ́ bí pé wọ́n ń drag ọba ń bá di. Ok, ó ti dà, kò sí wàhálà. Ọ̀pọ̀ nǹkan tí àwọn ẹ̀ máa ń ṣe nìyẹn o. Wọ́n ti gbọ́ àwọn kan ti wà ní pé wọ́n ti fẹ́ mọ bí ọ̀rọ̀ ẹ̀ ṣe ń lọ. Wọ́n ti get plan àwọn. Wọ́n tún wá gbọ́ àwọn méjì láti máa rí àwọn gẹ́gẹ́ bí pé àwọn pípọ̀ yẹn láì dá. Ṣùgbọ́n ṣe é ṣe nìyẹn. Gbogbo ilà wa ti rí láti lẹ̀, gbogbo ilà wa ti mọ̀, àtún parọ́ ń pa ẹgbẹ́ àbábá yìí ni ò tí ì tó
tó sọ bẹ́ẹ̀ bọ́ ní ìsọ̀rọ̀ tó sọ báyìí. ayé kò tó bá sọ̀rọ̀ báyìí á dùn àwọn èèyàn bí ayé kò tó kí lè sọ yìí yá. ẹ mọ̀ kí mo sọ fún yín gbà yẹn bí ábí ṣé bí ábí 6 months ago mo ní ìgbọ́dọ̀ bàbá di ṣe ẹ̀ tí ì rí kankan o. pé time shall come àwọn kan tún máa lè ṣe jáde tẹ́ máa wọ pé ṣé máa yí nílé ìṣá ṣé kò padà ṣe aláàjì. ó ṣe é. so irú ẹ̀yà tí bàbá yẹn jẹ́ kùn ún so mi ò fẹ́ sọ gbọ́dọ̀ lájẹ́ ìbọn ìlú mi láyé kan pè wọlé ẹ ṣe gan. ẹ ṣe gan sá ẹ ṣe gan adúpẹ́ sá. ìjọba òjì dàbá ọ̀rọ̀ náà ga. ẹ wo èmi ti sọ fún yín pé ọlọ́run fi sùúrù ọlọ́run fi kí a wà nínú QH Radio lórí ìkànnì yìí nínú ẹbí aláyọ̀ yìí. tó bá lọ́jọ́ wípé àwọn whatever critical ní o nǹkan kan ní o ìgbà kan àwọn kan àwọn ò lè mú mọ́ra lọ́dọ̀ tèmi o èmi fi justice sílẹ̀. ẹ̀ka lẹ́sà jagun wọlé o láti wọlé. adìyẹ sà ẹ̀ka lẹ́sà jagun. kásá ẹ̀dá kọ́kọ́ lè dá àwọn gbàdúrà gbogbo wa ojú òde ní tiwa. lórí ètò tẹ̀gbẹ́ wa sà ṣe rí bàbá Mohbad ó kọ́ ọ̀rọ̀ máa yá tẹ̀wọ̀ bàbá ẹ̀ gbà tilẹ̀ lèmi ò ti gbà tiẹ̀ àtìgbà ó ti lọ tó lóun tó ti rojọ́ pa ẹ̀ tó lóun lọ léun láṣọ ẹ̀jẹ̀ lèmi ò ti gbà tiẹ̀ tí ò ti take action lèmi ò ti gbà tiẹ̀ rárá ṣe rí àwọn gúgúrú tí ń ta àbíkílẹ̀ pé wọ́n yẹ ṣe rí èèyàn gúgúrú ó lè pa ọ́fíìsà èèyàn bí làwọn náà because kò ń ṣe àná lẹ ti wà pẹ̀lú bàbá Mohbad kò ń ṣe àná lẹ ti wà pẹ̀lú bàbá Mohbad tí bàbá Mohbad ò bá tiẹ̀ wá ṣe àwọn nǹkan kan wọ̀nyí tó because èmi mọ̀ rí pé nǹkan tó ṣẹlẹ̀ ó mọ̀ ń pẹ́ ó mọ bí gbogbo everything ṣe ṣẹlẹ̀ but gbogbo nǹkan yẹn kò lè ṣàlàyé ẹ̀ fáwọn kúkúrú tí ń kàrí lẹ́gbẹ̀ẹ́ kò lè ṣàlàyé yẹn láyé so ó máa gé wọn ni but àwọn kúkúrú tí ń kàrí náà ó yẹ kó ti lè mọ̀ ti pẹ́ kò ń ṣe èsì yìí ló yẹ kó ṣe mọ̀ because gbogbo ìgbà tí bàbá Mohbad gbogbo ìgbà tí àwọn wá justice tí bàbá Mohbad ń lé DNA ó yẹ kó lè bá bàbá Mohbad sọ̀rọ̀ pé wá ọ̀rọ̀ DNA kọ́ lè léyìí ikú tó pa ọmọ ẹ̀ la need àwọn tó wà nínú ilé ní first suspect àwọn náà gbọ́dọ̀ arrest tó o bá fẹ́ káwọn èèyàn mọ̀ wípé tòótọ́ àti òdodo òun wá ikú tó pa ọmọ ẹ̀ tòótọ́ ò bá ti lè ṣe yẹ ká arrest àwọn tó wà nínú ilé wá ìzẹ́rò sí ni o ìzẹ́rò ó yẹ kó ti advice bàbá láti gbà yẹn kí ló ń wò gbogbo ìgbà tó ń lọ sí kòrónì tó ń lọ gbogbo ẹ̀ tó ń lọ ṣe rédèrèdè kí ló ń wò ń gbà yẹn nǹkan tó yẹ kí lóyà ṣe tí lóyà ò ṣe kí ló dé tí wọ́n ti sọ fún gbà yẹn pé wá ó yẹ kí lóyà ṣiṣẹ́ lọ bí báyìí ó yẹ kí lóyà ṣiṣẹ́ lọ bí báyìí tí kí ló dé tó ti sọ fún gbà yẹn tó wá jẹ́ èsì yìí lẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ mọ̀ wọ́n ń gé wa ní tẹ̀mí òbí ọ̀nà tó yẹ ní àwọn kúkúrú ti kà ẹ́ náà wọ́n mọ gbogbo wọ́n jọ pa ẹjọ́ fún mi. gúgúrú ti kà. ẹ máa ń parọ́ fún yín because wọ́n wò pé ẹ mọ̀ bàbá Mohbad ẹ mọ̀ tẹ́gbẹ̀ from beginning tẹ́gbẹ̀ ní bí bàbá Mohbad ṣe ṣe bàbá Mohbad ó ń wá justice from beginning tó ti rí but mo rántí ọjọ́ pé bàbá Mohbad àbí tẹ lọ kí wọn tẹ fún wọn lówó àtìgbà tó ti gbawó yẹn because ìgbà tó ṣe rí kéjì díẹ̀ wọ́n ṣe bí ìtọ́tọ́ kí ẹni tó dájú lọ sọ́dọ̀ wọn dájú lọ gbégbẹ́mù fún wọn ìjọ ni bàbá yẹn ti wọ̀ pé wà kí ní ìdùn gan ní ìgbọ́dọ̀ jẹ́ ká sì rí tú bẹ́ẹ̀ ni ìgbà ló sọ pé wà kí ní ìdùn gan lẹ́yìn ìyẹn ló lọ sàbújá tó ń níyàwó ẹ̀ lọ́ba tí ẹni bá àwọn màmá bínú àwọn abiyamọ ti ń bínú next tí bàbá yẹn máa sọ nígbà tẹ pé wọn olóhùn tí ẹ mọ̀ pọ́n ń bẹ òun ò mọ̀ páwọn èèyàn kan ń bínú. Can you imagine that? Imagine. Can you imagine? ṣẹ́nu kan tó yẹ kó jábọ̀ bẹ́ẹ̀ ìdíje òun ò tí ẹ mọ̀ páwọn èèyàn kan ń bínú ṣèbí wọ́n á gbọ́ tẹnu òun kí ló fẹ́ sọ lẹ́nu ẹ wọ́n náà gbogbo gbanyé ló yẹ ká di fura but ẹ dẹ̀ mọ̀ èmi sọ ayé kò tọ́nà lẹ̀ sọ but àwọn mú mi wá wọn ò fẹ́ ká sọ̀rọ̀ sí bàbá because bẹ́ẹ̀ni ṣe wà yìí ó máa ń dùn mí gan because mo lè wà yìí ó ń ṣe mí tó bá yẹ pẹ̀lú Agége ni kí ni ti ṣẹlẹ̀ mo sì ń sọ mo lè máa organize our boys wà
pẹ̀lú pankẹ́rẹ́ pẹ̀lú pure water kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣọ́ọ̀ṣì ìlú máa lọ a máa nà bí bébì ni a máa nà bí bébì ẹni tí bàbá rí ló máa rí láìsí òní bàbá bébì a máa nà bí bébì ni ẹni tó lọ bàbá rí ló máa rí mú. bẹ́ẹ̀ni. bọ̀dí ibi tó ti ṣẹlẹ̀ yẹn mọ̀ ó kàn dùn mí ṣá bàbá yóò àwọn tó dẹ̀ tún súnmọ́ gan tó yẹ kó tún bá aṣọ tọrọ wọ́n tún anyway náà bí ilẹ̀ gbé màá yẹn náà because ó láìpẹ́ kan máa bá aṣọ tọrọ kí bàbá yẹn máa gbọ́ ó láìpẹ́ kan máa bá aṣọ kó máa gbọ́ because ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá tẹ̀ wá jẹ́ wípé torí àwọn ọmọ ẹ̀ tó ti involve nínú ẹ̀ torí àwọn ọmọ ẹ̀ tó wà ń bẹ̀ ó ní bó ṣe máa gbé kalẹ̀ náà òdodo ọ̀rọ̀ ni ó ní bó ṣe máa gbé kalẹ̀ ókè nǹkan tó ṣẹlẹ̀ rèé ọmọ mi dé wà ń bẹ̀ tó ní ìdẹ̀fẹ́ kí nǹkan bá ṣe àwọn ọmọ mi báwo lẹ ṣe lè bá mi ṣe ẹjọ́ yẹn àwọn olóyè àgbọ̀n náà ọmọ mi tó máa gbọ́ lọ́gbà náà ọmọ mi tó máa gbọ́ lọ́gbà because èmi mọ̀ ní pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ní ìsọgbọ́wù mi ló ṣe tọ́ ọmọ mọ̀ yìí pé ó náwó òun mi nínú òun ló pẹ̀lú àwọn tó ṣe bọ̀ mi ò àdúrà bó ṣe wà yẹn mi ìṣúọ̀ àdúrà lè ṣe confam ni mi ìṣúọ̀ àdúrà lè ṣe àfi tó bá ṣe by mistake. By mistake, yes. Torí táwọn èèyàn ń sọ nìyẹn pé kí yá. Kò lè wá látọwọ́ àdúrà ọlọ́run parọ́ tọrọ ajẹ́ by mistake yẹn kò lè wá látọwọ́ àdúrà ọwọ́ òun mi ló tún máa wá. Bẹ́ẹ̀ni instead of God ti sọ̀rọ̀ jáde láti ilẹ̀ from beginning because ó mọ̀ pé ó ti mọ ọ̀rọ̀ yìí láti ilẹ̀ ó yẹ àgbàlagbà ní ẹ́ ó yẹ kó ti mọ bó ṣe máa sọ̀rọ̀ yìí jáde wáyé bẹ̀ mọ bó ṣe fẹ́ gbé gbèsè lé lórí kò sí kọta ní ìdíjú wípé abẹ́mọ̀kú tó pọ̀ ọmọ yìí ṣàlàyé ókè wọ́n jà ní o nǹkan bá ìgbà tí máa fi débẹ̀ nǹkan bá ló ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ lélẹ́yìí so ẹjọ́ nǹkan tó bá lè bá mi ṣe sí simple but the property níwà ẹ̀mí ti sọ báyé pọ̀ tán tẹ́lẹ̀ pé bàbá yìí lójú tèmi bàbá yìí ti lu ọmọ ẹ̀ bàbá yìí ló lu ọmọ ẹ̀ kíní yẹn kò pa ìgbẹ̀gẹ̀ ìwé wa ni bàbá yìí ló lò ó because tó bá ṣe bàbá yìí ló lò ọmọ ẹ̀ kú ọmọ studio òun gara òun ṣe bí kíní òun lọ patí òun jẹ fìlà òun ṣe bó ṣe wù ẹ́ òun ṣe yàmàyàmà olóṣè bí èèyàn wọ́n fún ọkọ ọmọ ẹ̀ òfin gba sáà ó tún fẹ́ sọ olóò ti ní àwọn fẹ́ẹ́ ju Yomi Fabiyi lọ òkú ọmọ ẹ̀ inú ẹ̀ dẹ̀ ń dùn nílẹ̀ Yorùbá Haúsá kan ò lè ṣe é àwọn Yíbò kan ò lè ṣe é tọ́pẹ́ ọ̀ká sọ pé Yorùbá àwa Yorùbá tó jẹ́ pé àwa la jẹ́ ṣẹ̀lárugẹ jù. Ọ̀dọ̀ àwọn Èkìtì gan wọ́n try because ó ti bójú àwọn Èkìtì jẹ́ ọ̀dọ̀ ó bójú àwọn Èkìtì bọ̀ ní ìdẹ̀ ṣíọ̀ pé ọmọ ọkọ̀ Èkìtì ni ọ̀dọ̀ tó bá lọ wájú ẹ̀ dáadáa bí ìṣú ọmọ ọkọ̀ Èkìtì ló dà gbọ́ gbọ́ yẹ̀wá bẹ́ẹ̀ ni because bàbá yìí ṣe yàn bọ̀tẹ̀ nínú yìí pé nǹkan tó mi ń dúró dè èmi ń dúró dè very dark plan because very dark plan kan ti sọ ó dẹ̀ búra lé lórí wípé justice yẹn òun máa kéde fún Mohbad gbogbo nǹkan tó bá gbà ló dẹ̀ máa fún un so ó dẹ̀ lóun ń dúró dè Ìyábọ̀ Òjó ó wọ Nàìjíríà wá ni ṣèbí Ìyábọ̀ Òjó máa tó wá gbogbo wọn kò lè lọ kú fún un náà one day ó máa wọ Nàìjíríà wá gbogbo nǹkan tí bàbá Mohbad tó ń bí pé òun kọ́fà ṣèbí bẹ̀rẹ̀kẹ̀dẹ̀ bẹ́ẹ̀ dá sí ó sá kúrò ń bẹ̀ àbí ẹ̀yìn wà ń bẹ̀ àwọn màmá wà ń bẹ̀ tó ń sọ̀pọ̀tì ẹ̀ ó ń ṣe rádaràda kiri ó ń sá káàkiri lọ́tún lọ́sì mo mọ̀ wípé ńgbà tí Yomi Fabiyi náà tó dá sí ìṣẹ̀wọ́ ó ń kọ́yìn sí ó ní pé ṣóhun ni kó máa lọ ọlọ́pàá lè máa pọ̀ òun tániwọ́ ọ̀kẹ́ ṣèbí Ìyábọ̀ Òjó máa tó dé ó ṣí ọ̀fun ní kó máa dé olè náà kó síbi tó wà náà á wálé nígbà tó bá wálé àwa mọ next nígbà tí Fẹ́rídàkìlà tó bá lókè tó bá ṣe lọ sọ́tún ṣe lọ sọ́tún tó bá ní competition ọgbà tó wà lórí because mo mọ̀ bọ́lá yóò lè die down ó ṣí ọ̀fun ìgbà kò lè die down tó bá ní kó padà petition tó wà lórí máa ń gbobi tó bá fojú sí náà bó ní máa sọ lọ́dọ̀ tàbí bọ́lá petition wọn ni mo ní máa ní competition àmọ́ àwọn òkú tó máa ṣe so gbogbo ètò ṣe ojú ṣe rádaràda ẹ lọ kó máa ṣe rádaràda ẹ lọ petition kó ní rádaràda láti lè kó máa ṣe.
yà ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn gbogbo kí tó ń wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kí ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ gbọ́ lórí àwọn critical thinker pẹ̀lú gbogbo àṣírí bàbá Mohbad tí wọ́n ní wọ́n ń twista ẹ bá mi fi èrò ọkàn yín hàn ó tún padà bọ̀ ire o.